الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس 11. إذا لك إليك كلا لاتنو تيرا أم أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة في الشيخ أبو عبد الله المصنعي حفظه الله تعالى. ليتي يجا شرح ترى الشيخ العلامة الإمام عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى. nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó rí kọjá, a dúró lórí àlàyé súratu Quraysh, li'ilafi Quraysh. insha Allahu azza wa jal, a máa tẹ̀síwájú lórí súra eléyìí tí ó kàn lẹ́yìn rẹ̀, tí í ṣe súratu al-Ma'un. súratu al-Ma'un. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله سبحانه وتعالى nínú àyá yìí. Àkọ́kọ́ náà, maqasidu sura yìí, ní tí Allahu Jalla wa Ala tó gbà lérò pẹ̀lú sura yìí, wọn náà ní pé fi ṣàlàyé ìwà àwọn tí wọ́n máa ń pe ọjọ́ ẹ̀san, tí wọ́n máa ń pè nírọ́, ìṣesí àwọn tí wọ́n máa ń pe alqiyama, tí wọ́n máa ń pè nírọ́, láti fi lè jẹ́ pé kí àwọn mùmínì kí wọ́n ṣọ́ra fún irú àwọn èèyàn báyẹn. Tí Allah subhanahu wa ta'ala ó fẹ́ ṣàlàyé fún wa nínú sura yìí, òun ni eléyìí. Bákan náà, láti fi bẹ́nu àtẹ́lu àwọn kèfèrí, Allahu Jalla wa Ala wá ní pé ara'ayta, ǹjẹ́ orí ìjọ mà ìrẹ Muhammad. Bákan náà, ìwọ ẹlòmínà tó yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam, Allahu Jalla wa Ala ń bi wá lérè pé ara'ayta, yẹn pé ìjọ mà alladhi yukadhibu bid-din, ẹni tí ó ń pe àdínù, ó ń pe nírọ́. àdínù níbi so kìí ṣe ẹ̀sìn ní túmọ̀ rẹ̀ ní al-jaza'u wal-hisab. alladhi yukadhibu bil-jaza'i wal-hisab, ẹni tó ń pe ẹ̀san àti ìṣirò, tó ń pe ní irọ́, tó ń pe ọjọ́ ìgbéra al-qiyama, tó ń pe ní irọ́. torí ẹ̀ Allah subhanahu wa ta'ala ní maliki yawmiddin, òun ni ọba tó bá di ọjọ́ gbèǹde al-qiyama. yawmuddin ìyẹn ọjọ́ al-hisab, ọjọ́ ẹ̀san. wọ́n ní pé irú ẹni yìí tá a sọ yìí, fadhalika, irú ẹni tá a sọ yìí, tá a tọ́ka sí, òun lẹni tó pé alladhi, òun lẹni kan tó pé yadu'ul yatim, yẹn pé yadfa'u al-yatim bighilza an hajatihi. òun lẹni tó pé yóò máa ti aláìní, ọmọ òrukàn yóò máa ti dànù. tó aláìní bá fẹ́ jàǹfààní kan bì kan, ọmọ òrukàn wọ́n fẹ́ fún ní nǹkan bì kan, àbó tiẹ̀ wá síbì kan lérò pé bí òun lè ráǹfààní ń bẹ̀, yóò ṣe kí ni, yóò ti dànù, kò ní jẹ́ kó ráǹfààní jẹ. afáàní yadfa'uhu bi'unfin wa yanharuhu, so yóò ti dànù pẹ̀lú ilé kókó, yóò sì jágbe mọ́,
kúrò bẹ́ẹ̀ wọ́n máa láì ní bàbá yìí rẹ kíní kan yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ò dáa. So àwọn tó ń pe ọjọ́ ìsan tó ń pè nírọ́ ìṣesí wọn iná ilé wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe kíni wọ́n máa ti ọmọ òrukàn wọ́n máa ti dànù. wala yahuddu ala ta'amil miskin. so òun ní ìbò wá ṣe wà yìí kò ní í ṣe la yahrisu bi nafsihi kò ní í ṣojú kòkòrò pẹ̀lú ara rẹ̀ òun gangan fúnra lára rẹ̀ kò ní í ṣojú kòkòrò. wala yahuthu ghayrahu kò sì tún wá ní ṣe ẹlòmíì tó yàtọ̀ sí lójú kòkòrò lórí kíni ala it'amil miskin lórí fífún aláìní lóúnjẹ bíbọ́ aláìní. so irú èèyàn báyìí àwọn kèfèrí báyìí wọn kì í ṣerú nǹkan báyìí wọn ò ní ṣerú nǹkan báyìí àwọn fúnra lára wọn ò ní fẹ́ náwó wọn fáwọn aláìní. so bẹ́ẹ̀ náà wá tún ní pé wọn ò tún ní fẹ́ káwọn ẹlòmíì náwó wọn ẹ bá fẹ́ náwó tó fẹ́ fún yàn lówó tó fẹ́ fún aláìní lówó máa kí ṣé ẹni tó fẹ́ fún lówó nìyẹn bóyá ó lówó lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn àbóyá kinní kan àbótí ẹ̀ mọ́nà kí má fún wọn ebi ní ó pa wọn kú jẹ́bi ó pa kú fílẹ̀. so kò ní jẹ́ kẹ́ yóò ṣe ìkànnáhùn ẹni tó yàtọ̀ sí so yóò jẹ́ kẹ́ nìyẹn gbà pé rárá mi ì ní fún tọ́ mi ì ní fẹ́ nìyí lówó tó tán mi ì ní ṣàánú ọmọ òrukàn yìí. so ìṣesí àwọn alladhina yukadhibuna bid-din náà ilé àwọn tó ń pe ẹ̀san tó ń pe nira wọn rántí alqiyama ìṣesí wọn náà lélẹ̀. Allahu wa ni fawailun ègbé o ìparun ìyà ìlérí ìyà ilé tó le lil musallin ó máa jẹ́ ti àwọn tí wọ́n ń kírun. àwọn wo nínú àwọn tí wọ́n ń kírun alladhina hum an salatihim sahun àwọn tó yẹ pé imma yudayyi'unaha ahyanan bilkulliyah. so lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa fi irun ráre wọ́n á fi ráre yányán wọn ti ẹ̀ ní yàsí rárá wa imma yuqaddimunaha so gbà mí nìyí wọ́n lè kì í síwájú àsìkò rẹ̀ wa imma aw yu'akhirunaha tàbí kí wọ́n ti lọ lára tásìkò rẹ̀ ó fi jáde. aw la yuhsinuna ada'aha tàbí kí wọ́n bá ti wá ń kí iná wọn kì í dáadáa so ìtumọ̀ sàhóòní náà ilé àwọn tó kí máa kí wọ́n máa ń fi irun ráre wọ́n á lọ irun lára wọ́n ní tiẹ̀ wọ́n ní lọ sí mọ́sálásí rárá tí tásìkò irun fi bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní lọ sí mọ́sálásí rárá tí àsìkò irun tó fi bọ́ mọ́ wọn lọ́wọ́ yányán. so àwọn kí pé ìtumọ̀ rẹ̀ òun náà ni àwọn tó yẹ pé kí ni wọ́n á máa kírun síwájú àsìkò rẹ̀ wọ́n á máa kírun síwájú àsìkò rẹ̀ aw yu'akhirunaha àbí kan tí wàá lọ lára tí tásìkò rẹ̀ ó fi jáde wọ́n lọ lára tí tásìkò rẹ̀ ó fi jáde aw la yuhsinuna ada'aha àbí kí tí wọ́n bá ti wá fẹ́ kí náà wọ́n ní kí dáadáa ìkíkúkí iná ni wọ́n kí pàjáwìrì iná ni wọ́n kí. alladhina hum yura'un àwọn ènìyàn wá ní wọ́n tún jáwọn kan tẹ́ pé yura'una yaqsiduna bi'amalihim ghayra Allahi ta'ala àwọn iṣẹ́ wọn tí wọ́n máa ń ṣe ẹlòmíì ni wọ́n máa ń torí ẹ̀ ṣe wọn ò ní ṣiṣẹ́ nítorí ti Allahu subhanahu wa ta'ala wọn ò ní ṣe ikhlas níbi iṣẹ́ wọn. so lẹ́yìn náà wá tún ni pé wa yamna'una al-ma'un wọ́n á tún máa kọ́ dí al-ma'un wọ́n máa kọ́ dí fífún yíyáàyàn ní nǹkan tí pé yíyáàyàn ní nǹkan yìí kò lè ní wọn lára. yá igbá yìí ike bomi yìí ẹ̀yá mi kí n fi bomi àlọ́kọ yìí ẹ̀yá mi kí n fi pọn mi àáké yìí ẹ̀yá mi kí n fi lagi gègé kọ̀wé yìí yá mi kí n sáré fi kọ nǹkan bóyá wà ní báǹkì kò sì ló tiẹ̀ lọ́wọ́ dákun yá mi jẹ́ n sáré lò wọ́n nígbà so ìgbéraga pọ̀ fúnra àwọn èèyàn báyìí. ويمنعون الماعون أي المواعين من الأواني so àwọn nǹkan bí àwọn abọ́ ní àwọn nǹkan tí wọ́n máa ń lò so láti fi máa bu nǹkan lápèjúwe gẹ́gẹ́ bí lọ́kọ̀ gẹ́gẹ́ bí àáké
gẹ́gẹ́ bí gègé kọ̀wé. Wa ma ashbaha dhalika mimma yatadawaluhu an-nas. So àtàwọn nǹkan tó jọ ilé yẹn nínú àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n máa gbà sọ́tún sósì wọ́n máa yá lọ́ra wọn máa fi ṣàǹfààní látọ̀dọ̀ ẹnìkan sí kejì. Ṣòro àwọn èèyàn báyìí wọ́n á tún máa kọdí láti yá àyàn nírú nǹkan báyìí. Nítorí pé tẹ́ ẹ bá yá àyàn kò lè ṣe yín ní kò lè pa yín lára kò lè ṣe yín láburú kankan. Wallahu al-musta'an. So lẹ́yìn náà tafsiru suratil Kawthar. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-Kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. Allah subhanahu wa ta'ala nínú maqasidu súra yìí nínú àwọn nǹkan tí súra yìí tó fẹ́ kọ́ wa sọ náà ni pé ó dá lórí wíwá fi tawhidu al-ibada wíwá fi lọ́lẹ̀ tawhidu jọ́sìn wíwá fi lọ́lẹ̀ bákan náà jíjìnà bíbọ́ pábọ́sẹ̀ kúrò níbi ẹbọ bákan náà kẹ́yìn ó naam ok naam Allahul musta'an sọ tí súra yìí tó wá kọ́ wa súratu al-Kawthar yìí sọ náà ni kí n wá fi ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala lórí ànábì rẹ̀ sallallahu alayhi wa ala alihi wa sallam ọkàn láti wá gé ọ̀nà fún àwọn tí wọ́n ń bínú sanabi sallallahu alayhi wa sallam pé ẹ̀yin yìí kò síbi kan tẹ́ fẹ́ dé ẹni yẹpẹrẹ iná ní kò sẹ́sẹ̀ kan tẹ́ fẹ́ gbà Allah subhanahu wa ta'ala yóò gé yín ni kúrò bí ó gbóore ẹ̀ ní rí orí kankan ẹ̀ ní rí orí kankan Allah jalla wa ala ní inna a'tainaka al-Kawthar dájúdájú àwa la fún ọ ìrẹ Muhammad ikraman lak láti fi pọ́n ẹ lé a fún ẹ ní kí ni al-Kawthar a fún ẹ ní al-Kawthar al-Kawthar òun ni al-khayru al-kathir oore ilé tó pọ̀ Allah subhanahu wa ta'ala olóhùn fún anabi sallallahu alayhi wa sallam olóhùn fún ní oore tó pọ̀ so inú oore afa àwọn ní naharun min al-janna àwọn sọ pé al-Kawthar yìí odò kan ní ibùdó kan nínú aljanna ibùdó kan nínú aljanna so ń bẹ náà olùmọ̀sán sọ pé oore tó pọ̀ alkhairu alkathir òun ni túmọ̀ alkawthar ó sì ń bẹ náà àwọn tó wọ́n sọ pé kí ni alkawthar òun ni kí ni naharu min aljanna naharu min aljanna so àwọn olùmọ̀sán sọ pé oore tó pọ̀ iná ni túmọ̀ rẹ̀ iná ni túmọ̀ alkawthar so nínú oore tó pọ̀ yẹn wọn náà wá ní ibùdó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ alkawthar nínú aljanna wọ́n ní wàyùsọ́bù filhaudil mawrud so láti bí odò omi alkawthar yìí wọ́n ti máa dà sínú alhaud abata nabi sallallahu alaihi wasallam wọ́n ní pé kí odò yẹn kó wà lókè báyìí kawthar haudu wà nsàlẹ̀ kawthar wà lókè haudu wà nsàlẹ̀ so haudu yẹn táwọn yóò ti máa mú ní alqiyama kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fáwọn láti mú nínú so láti bí haudu yẹn bí kójò máa rọ̀ láti bí kawthar bí kójò máa rọ̀ ni kó máa gba orí pan kó máa gba ibi mizaban àwọn ọ̀sọ̀rọ̀ kó máa gba bí mizab kó máa gba bí ọ̀sọ̀rọ̀ dà sí inú ike tí yẹn gbé kalẹ̀ so inú ike yẹn yóò dàbí káfíwé alhaudu lápẹjúwe so haudu yẹn wà ń sálẹ̀ omi yóò máa dà látòkè láti inú odò Kawthar yóò máa dà sínú haudu inú àbàtà nabi sallallahu alayhi wa ala alihi wa sallam afáàní ma'uhu abyadu min al-laban omi rẹ̀ ní white ju mílkì lọ wa ahla min al-asal ó sì dùn ju oyin lọ Allahu wa ni àwọn lòun fún ọ ní kí ni lòun fún ọ ní odò yìí lòun fún ọ ní oore tó pọ̀ yìí wa salli li rabbika tó bá ti wá rí bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ máa ṣe ṣukuru oore yìí o gbọ́dọ̀ máa dúpẹ́ oore yìí ó gbọ́dọ̀ máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ó ìdúpẹ́ náà wà ní pé kíni kò kírun fún Allah subhanahu wa ta'ala wahdahu la sharika lah kò máa kírun fún shukran lahu láti fi máa dúpẹ́ oore fún wanhar lẹ́yìn náà kò wá dùn kan wanhar ay wadhbah wá dùn ẹran láti fi ṣe kíni afan taqarrab ila Allah ta'ala binahri al-an'am
máa ṣe kí ni máa wá súnmọ́ Allahu subhanahu wa ta'ala pẹ̀lú mi máa dún àwọn ẹran fún Allahu jalla wa ala. So láti fi yàtọ̀ sí àwọn mushrikun eléyìí tẹ́ kí àwọn máa dún nǹkan fún àwọn òòṣà tiwọn ni. A máa bọ Ògún, máa dún ẹran, máa bẹ́ orí ajá sídìí Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àfáàní wàhúwà ááyà yìí ni àbí ìṣesí yìí ni dídún ẹran yìí dalilun ala anna dhabha ibada. Ẹ̀rí ló ń jẹ́ lórí pé dídún nǹkan ìjọsìn ni. Bá fẹ́ pa nǹkan fún nǹkan láti fi súnmọ́ nǹkan ìjọsìn ni. Allah subhanahu wa ta'ala la máa ń dún ẹran fún, la máa ń dún nǹkan fún láti fi wá súnmọ́ rẹ̀. Wa sarfuha li ghayri Allahi ta'ala shirkun akbar. Wíwá dún fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹbọ ńláńlá iná, ẹbọ ńláńlá ni. Kí ẹ máa pẹran sídìí Ògún, kí ẹ máa pẹran ní ọdún òòṣà, lọ́dún Ṣàngó, lọ́dún Ọya, lọ́dún Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹbọ ńláńlá iná tó máa ń gbé jáde kúrò nínú ẹ̀sìn. Allahu wa ni inna shani'aka, yẹn pé inna mubghidaka, ẹ dájẹ́ tó ń bínú rẹ̀, àwọn tí wọ́n ń bínú rẹ̀, huwa al-abtar. So inna shani'aka ay mubghidaka wa aduwwak, ẹni tó ń bínú rẹ̀ ọ̀tá rẹ̀ irẹ́ nìyí, huwa al-abtar al-maqtu'u min kulli khair. Wọ́n lè tẹ́ kí wọ́n á gé kúrò bí ogbó rẹ̀, wọ́n á gé kúrò bí orí. ẹni tẹ́ pé tí wọ́n bá fẹ́ mẹ́ńṣán rẹ̀ irú ẹ̀ nìyí, ẹni tó bá ń bínú sáà nàbì sallallahu alayhi wa sallam, wọ́n bá fẹ́ mẹ́ńṣán rẹ̀ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀, aburú iná làwọn yóò máa sọ ń pa rẹ̀. táwọn èèyàn bá fẹ́ rántí rẹ̀ láyè kan láwùjọ kan, aburú ni wọ́n sọ ń pa rẹ̀, wọn ò ní sọ dáadáa ń pa rẹ̀. sórí ẹ̀ nìyí ìtumọ̀ kí wọ́n gé kúrò bí gbòòrè náà lé, wọn ò ní àwọn èèyàn ò ní rore ro, wọn ò ní sọ dáadáa nípa rẹ̀. So ìjìyà tó ń bẹ fún kí ẹ máa bínú sáà nàbì sallallahu alayhi wa ala alihi wa sallama iná ni eléyìí. So bí eléyìí ṣe rí ni. lẹ́yìn náà tafsiru surati al-kafirun, Allahu jalla wa ala ó ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din. nínú súra yìí Allahu subhanahu wa ta'ala ó ń fi tawhidu al-ibada ó fi rìnlẹ̀ wípé Allahu jalla wa ala nìkan la máa ń jọ́sìn fún. bákan náà a máa ń bọ́pá kúrò nínú ẹbọ ni, èèyàn sì máa ń dá yàtọ̀ kúrò lára àwọn ẹlẹ́bọ ni. bákan náà ìyàtọ̀ tó clear ó wà láàrin Islam àti ẹbọ ṣíṣe, ìyàtọ̀ tó clear wà láàrin Islam àti ẹbọ ṣíṣe. torí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn wọ́n fẹ́ máa mẹ́rin wá pé ẹ fi oníkálukú lẹ̀ jẹ́ kó máa ṣe tí wọ́n ń ṣe. inú súrà yìí wọ́n ti máa ń mú kí ni wọ́n ti máa ń mú ẹ̀rí wá, wọ́n sọ pé ọlọ́ba ńlá lakum dinukum waliya din. so ẹ̀sìn tí ẹ̀sìn tiwa náà ti wá kó oníkálukú máa ṣe tiẹ̀ rárá ní tẹ̀sìn tí àyà ń sọkọ́ nìyẹn, tí súrà ń sọ nìyẹn, èyí tí súrà ń sọkọ́ nìyẹn. táwọn bá worúkọ súrà yìí Allah subhanahu wa ta'ala pé ní súratul kafiruna, súrà àwọn kèfèrí, fẹ́ sọ fún àwọn kèfèrí pé kèfèrí làwọn èèyàn yìí. Allah wa ni qul ìrẹ́ Muhammad máa sọ pé, ìrẹ́ Muhammad máa sọ ya ayyuhal kafirun, mo pè ẹ̀yin kèfèrí, mo pè ẹ̀yin kèfèrí. bákan náà afáàní wa yashmalu kulla muslimin, nǹkan yìí sì ni ó kó gbogbo mùsùlùmí náà sí ni, gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ rí báyìí. a máa sọ fún pé ẹ̀yin kèfèrí yìí o la a'budu ma ta'budun, lọ́rọ̀ kan èmi ò jọ́sìn fún tẹ́yin jọ́sìn fún, ogun tẹ́yin jọ́sìn fún yẹn mi ò jọ́sìn fún. minal andadi wal asnam, náà àwọn orogún àwọn òòṣà. wa yadkhulu fi dhalika, nínú àwọn kan tí ó tún wọ abẹ́ eléyìí ni ibadatul quburi kama tasna'u as-sufiyyatu wash-shi'a. òun náà ni mi máa jọ́sìn fún sàárè gẹ́gẹ́ bá àwọn sufi àtàwọn ṣíà gẹ́gẹ́ bí wọ́n ṣe.
ní fatabra'u ila Allahi ta'ala min dhalika kullih rẹ́ mùsùlùmí ó bọ̀ ká wẹ́sẹ̀ kúrò níbi nǹkan yìí pátápátá lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fa innahu shirkun akbar. torí pé nǹkan yìí ṣe sí ẹbọ ńláńlá iná ni ìmúrogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala tó máa ń gbìyànjú jáde kúrò náà sí iná. Allah wa ni wala antum aabiduna ma a'budu yani antum fi al-haqiqa la ta'buduna Allah ta'ala. So ẹ̀yin sì ní pàápàá kì í ṣe Allahu lẹ́ ń jọ́sìn fún kì í ṣe Allahu iná lẹ́ ń jọ́sìn fún ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń jọ́sìn fún. Allahu jalla wa ala nìkan ṣoṣo lèmi jọ́sìn fún. ẹ̀yin ni ẹ máa claim pé ẹ̀ ń jọ́sìn fún Allahu ẹ̀ tún máa múrogún papọ̀ mọ́. So ìmúrogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yẹn ó túmọ̀ sí pé kí ni ẹ̀ jọ́sìn fún ẹ̀ jọ́sìn fún li husuli shirki fi ibadatikum nítorí pé ìmúrogún papọ̀ mọ́ Allahu ó ń ṣẹlẹ̀ níbi ìjọ́sìn yìí. ومن عبد الله وأشرك معه غيره فهو غير عابد لله تعالى في الحقيقة بل هو عبد غيره. ẹnikẹ́ni tó bá ti ń mọ́rogún papọ̀ mọ́ ìjọsìn Allah subhanahu wa ta'ala ìrẹ́ níbẹ̀ nǹkan ní pàápàá kò jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹrú Allah ní ìrẹ́ níbẹ̀ ẹrú ẹni tó yàtọ̀ sí Allah ní ẹrú tí èèyàn bá ń jọ́sìn fún yìí náà àwọn tó ń sọ pé mùsùlùmí làwọn tó ń jọ́sìn fógun ẹrú Ògún ni wọ́n ẹrú Ògún yìí náà ni wọ́n. àwọn tó ń sọ pé ẹrú Allah làwọn tó ń jọ́sìn fún Ọbàtálá ẹrú Ọbàtálá ni wọ́n. àwọn tó ń bọ Ọ̀ṣun ẹrú Ọ̀ṣun ni wọ́n. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Allahu wa wala ana aabidun ma abadtum èmi sì ní èmi náà ò jọ́sìn fún tẹ́yìn náà ń jọ́sìn fún. mi ò jọ́sìn fún tẹ́yìn náà ń jọ́sìn fún èmi ń bọ́ kábọ́sẹ̀ kúrò lára yín àti ogun tẹ́ ń jọ́sìn fún yáyá. ó tún wá tún rìpítì pé wala antum aabiduna ma a'budu. so bákan náà yìí ẹ̀yin náà ni ẹ̀ tún jọ́sìn fún tí mo ń jọ́sìn fún eléyìí ta'kidun ba'da ta'kid ní máa fi nǹkan yìí rinlẹ̀ máa fi rinlẹ̀ pé ẹ̀sìn wa yàtọ̀ síra wa. táyé lómi máa sọ pé Ọlọ́run kan náà là ń sìn ọ̀nà tá a kan gbà sìn ló yàtọ̀. ìwíkúwìí náà lẹ̀ ń wí ìwíkúwìí náà ni ọ̀rọ̀ yẹn Ọlọ́run kan náà kọ́ là ń sìn Ọlọ́run kan náà kọ́ ni à ń sìn. ọ̀nà tá a sì ń gbà jọ́sìn fún ẹni tá a ń jọ́sìn fún tó ń kálukú wọn jọ́sìn fún ó yàtọ̀ síra wọn. Allahu wa ni lakum dinukum waliya din. ẹ̀sìn tí ẹ̀sìn tèmi ana mutamassikun bidini èmi ní mo dìrọ̀ mọ́ ẹ̀sìn mi sísìn mo gbá ẹ̀sìn mi mú sísìn. wa abra'u ila Allahi ta'ala min dinikumul batil mo wá bọ́kọ́ bọ́sẹ̀ kúrò níbi ẹ̀sìn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. èmi sá lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ń tèmi mo bọ́kọ́ bọ́sẹ̀ kúrò níbi ẹ̀sìn tí mi ò ṣe ẹ̀sìn mi ò jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún. so bí eléyìí bó ṣe rí iná ni ìparí súratu al-kafiruna iná ni eléyìí. so a dúró báyìí bi idhnillahi al-wahid al-qahhar Allahu ta'ala a'la wa a'lam. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.